èèyàn tó ń gbọ́ mi níbikíbi tí ẹ ti ń gbọ́ mi. Orúkọ tèmi ni Dr. Ọlálékan Sàlámì Aláàfin Ìṣẹ̀ǹbáyé. Ogun kan ni mo fẹ́ kọ́ wa. Ogun náà wà fún obìnrin tó ń wá oyún. Bí ṣe fẹ́ sọ yìí bẹ́ẹ̀ gẹ́lẹ́ òun ní kẹ́ ṣe torí bọ́n ṣe ń ṣe láyé àtijọ́ nílẹ̀ Yorùbá ni. A wá èso abèrè díẹ̀. A wá kíní kan tí Yorùbá ń pè ní ẹ̀mọ́ àgbò àti ewé àlúpàídà funfun. A gún papọ̀ àbí ká lọ̀ papọ̀. Tá bá ti lọ̀ papọ̀, a wá àpáàdì tó sojú dògiri. A fọ̀ náà sí. A lọ̀ gbogbo ẹ̀ pọ̀. A jẹ́ kó kúnná. Tó bá ti kúnná, ẹ jẹ́ ká fi ṣe ẹja àrọ̀ kan jẹ lépo níyọ̀. Obìnrin tí ó ń wá oyún yìí yóò gbìyànjú láti jẹ àsèjẹ yìí kẹ́lẹ́ tó bá parí nǹkan àlejò ẹ̀. Pẹ̀lú àṣẹ Ọlọ́run tó ń ṣọmọ ogun òun lélẹ́yìí. Àṣẹ pé kọ́mọdé ọwọ́ Ọlọ́run ló wà. Àṣẹ pé kí oògùn ṣiṣẹ́ ọwọ́ Ọlọ́run ló wà. Ṣùgbọ́n nílẹ̀ Yorùbá àwọn nǹkan tó máa ń lò fóbìnrin tí ó bá ń wá oyún òun lélẹ́yìí. Gbogbo aboyún ilé á bìtìbìtì rẹ̀ pẹ̀lú àṣẹ Ọlọ́run. Gbogbo àgànsì rẹ̀ ẹ tọwọ́ àlàbòsùn ẹ fi pa ọmọ lára pẹ̀lú àṣẹ Ọlọ́run. Gbogbo ẹni tí ó ń wá oyún Ọlọ́run máa fi pèsè oyún fún wọn. Èmi tí mo wá ń sọ̀rọ̀ yìí orúkọ mi kò yí padà. Dr. Ọlálékan Sàlámì Aláàfin Ìṣẹ̀ǹbáyé, President fún ẹgbẹ́ Association of Africa Tradition and Culture. Ẹgbẹ́ tí mo dárúkọ yìí ìwọ náà lè darapọ̀ mọ́ níbikíbi tó bá wà. Kì í ṣe ẹgbẹ́ tó ní kankan ṣe pẹ̀lú ibi tẹ́ wà. Kò sí pé mi ò bá darapọ̀ ṣùgbọ́n ọ̀nà méjì kò sẹ́ni tọ́nà ẹ̀ jìn nítorí pé tí WhatsApp tó bá ti dé ìlú tó wà á yẹ pé ìwọ náà lè darapọ̀ mọ́ ẹgbẹ́ wa nìyẹn. Ara àwọn nǹkan tá à ń sọnù ẹgbẹ́ wa òun náà ni ìtàfi ń polówó ẹgbẹ́ yìí. Ìta à ń ṣe inú ẹgbẹ́ yẹn gangan náà nìyẹn. Fún àpẹẹrẹ tó bá ṣe pé èmi jẹ́ mẹ́mbà tó darapọ̀ mọ́ ẹgbẹ́ náà, ṣe rí pé mi sọ òògùn ẹyọ kan tóbìnrin máa ń lò tó bá ń wá oyún. Mẹ́mbà míì náà òun náà tó wà sọ ti ẹnu ẹgbẹ́. Mẹ́mbà míì náà á tún sọ òògùn orí fífọ́. Mẹ́mbà míì mọ̀ á tún sọ òògùn onírúurú. Bá ṣe máa dájọ́ fúnra wa nìyẹn. Kálukú máa wá kọ sílẹ̀ káwọn ọmọ tó ń bọ̀ lẹ́yìn wọ́ ọ̀la wọ́n lè rí nǹkan gidi dé bá nílẹ̀ Yorùbá. Àwọn òyìnbó wọ́n ti tàn wá. Wọ́n ti kọ́ wa láṣà àti wọn. Ṣùgbọ́n ká má wá kú sídìí àṣà àti wọn yìí. Òun la ṣe dá ẹgbẹ́ náà kalẹ̀. Pé àwọn ọmọ tó ń bọ̀ lẹ́yìn wọ́n á lè máa bá àṣà tiwa lọ́wọ́ wa. Torí páṣẹ òyìnbó táwa kò yìí ó ti fìyà jẹ wá ná. Ṣùgbọ́n kíyà yìí kó tún máa yẹ pé òun náà ni ó jẹ àwọn ọmọ wa. Ìwọ tó bá fẹ́ darapọ̀ mọ́ ẹgbẹ́ náà orí WhatsApp láti ní tukọ̀ ẹgbẹ́ náà. Bẹ́ẹ̀ sì ni a máa ń ṣe ìpàdé ojúkojú káàkiri ìlú. Kì í ṣe pé tí n bá darapọ̀ mi ò ní lè wá pàdé. Ìwọ náà ò tí ì mọ̀ bí ta ti fẹ́ ṣe tó máa fi sọ pé ó lè wá. Kì í ṣe ìpàdé oṣooṣù. Kì í ṣe ìpàdé ọ̀sọ̀ọ̀sẹ̀. A máa ń ṣe ìdánilẹ́kọ̀ọ́. Ibi ìdánilẹ́kọ̀ọ́ yẹn náà ni ìpàdé tí gbogbo wa ti máa fojú kóra wa. Gbogbo àwọn ọmọ ẹgbẹ́ kò wá ṣojú kan láti ń ṣe. A máa ń ṣe káàkiri ni. Tó jẹ́ pé ìta bá ṣe lÉkòó tó bá jìnnà sí ibi tí ìwọ bá wà, èyí tá bá ṣe ní Ìbàdàn yóò súnmọ́ ẹ. Títí Ìbàdàn náà tó bá jìnnà, èyí tá bá ṣe ní Ìkòròdú ó ṣe é ṣe kó súnmọ́ ẹ. Títí Ìkòròdú náà tó bá jìnnà, a tún bọ̀ l'Abẹ́òkúta. Bá ṣe máa ń ṣe káàkiri gbogbo ilẹ̀ Yorùbá nìyẹn. Kò wá kí n ṣe ẹgbẹ́ ta kàn dá sílẹ̀. Ẹgbẹ́ ta rẹ́gísítà lọ́dọ̀ ìjọba àpapọ̀ ni. Láti wá darapọ̀ mọ́ ẹgbẹ́ náà àti registration àti ID card 5,000 naira ni. Ìdí tá fi ṣe lówó kékeré ni pé gbogbo nǹkan tí èèyàn bá ti gbé sí online àwọn èèyàn máa ń fi ojú jìbìtì wò. Ìyẹn la ṣe lówó kékeré pé á rọrùn fáwọn èèyàn láti darapọ̀. Tó bá ti darapọ̀ tán, ìyẹn tó bá ní lágbára tó bá fẹ́ fi ran ẹgbẹ́ lọ́wọ́ ńgbà yẹn kan fi ran ẹgbẹ́ lọ́wọ́. Ṣùgbọ́n a gbọ́dọ̀ jẹ́ kó yẹ pé owó àti darapọ̀ àjọwò kékeré káwọn èèyàn lè lẹ́tọ̀ọ́ sí ẹgbẹ́ náà láti wá wo pé kí ló ń ṣẹlẹ̀ nínú ẹgbẹ́ náà. Mo ti sọ iye tó fi ń darapọ̀. Àkáǹtì wo la máa sọ sí? Ta ló máa add wa mọ́ ẹgbẹ́ náà? Ìyẹn ni kẹ́ kàn sí mi lórí WhatsApp nọ́mbà mi 08028565188. Ṣùgbọ́n kì í ṣọ̀rọ̀ call. Message mi lórí WhatsApp ni ká lè gbọ́ra wa yé dáadáa. Ire o.